Adérọ́pò ọmọ Fálẹ́gàn ijó ti yá. Bàbá Èkìtì táyé ń fẹ́ jẹ́ ká jọjó. Adérọ́pò ọmọ Fálẹ́gàn ijó ti yá sẹ́. Bàbá Èkìtì táyé ń fẹ́ jẹ́ ká jọjó. Ọkọ Abọ́sẹ̀dé súnmọ́ bí kò já jọjó. Bàbá Èkìtì táyé ń fẹ́ jẹ́ ká jọjó. Adérọ́pò Fálẹ́gàn ló ṣọjọ́ ìbí o, congratulations o, ẹ̀mí àṣẹ púpọ̀. Bàbá Èkìtì táyé ń fẹ́ jẹ́ ká jọjó. Bàbá lóko ẹyọ ṣe borí lóko ẹyọ, bàbá lóko ẹyọ ṣe borí lóko ẹyọ. Àìmọye òjò ló ti rọ̀ tó jẹ́ pé ilẹ̀ ti fi mú, congratulations to you Adérọ́pò Fálẹ́gàn. Bàbá Èkìtì táyé ń fẹ́ jẹ́ ká jọjó. Happy birthday, happy birthday, happy birthday ọlọ́jọ́ ìbí o. Happy birthday, happy birthday, happy birthday ọmọ Fálẹ́gàn. Happy birthday, happy birthday, happy birthday ọkọ Abọ́sẹ̀dé tiwa gangan. Happy birthday, happy birthday, happy birthday ọmọ Fálẹ́gàn. Bẹ́rẹ̀ bá dèrè òṣùpá ọmọ wẹ́wẹ́ ní kẹjẹ́ ká fèrè alẹ́ fún. Àní bẹ́rẹ̀ bá dèrè àyàn ẹ jẹ́ kọ́mọ aláyàn ó lùlù. Bẹ́rẹ̀ bá dèrè àròyé ẹgbẹ́ gbogbo rẹ̀ lẹ̀ fáwọ́gbó. Ọ̀gẹ́ fìlà Ayọ̀dèjì bíjó bá wá díjú ọpẹ́ ńkọ́ o. Ẹ̀pọ̀ lọ́jọ́ bí òní Mr. Adérọ́pò Fálẹ́gàn. Bàbá Èkìtì lórí rédíò àti tẹlifíṣàn táráyé fẹ́. Olóòtú ètò Tótó láyé àti ìrìnkèrindò tó ń ṣọjọ́ bí lọ́jọ́ òní. Òun gangan ni kẹ́ ẹ pè kó gbọ́wọ́ ijó gẹ́gẹ́ sóbà oníbú ọrẹ. Bá a kí Adérọ́pò Fálẹ́gàn sílùú Arámọ̀kọ̀ Èkìtì kò sóhun tí fi ń ṣe ni. Ṣùgbọ́n èrìjìyàn Èkìtì gangan ni wọ́n gbé bí baba tó bí i lọ́mọ. Òní ọjọ́ kẹfà nínú oṣù kẹfà ọdún ọjọ́ tó lápẹẹrẹ. Ọjọ́ ọ̀hún gan lọ́mọ tuntun ọ̀hún kígbe ayọ̀ kóhùn wá sílé ayé. Adérọ́pò Fálẹ́gàn gangan labí lọ́jọ́ olóríire. Ọpẹ́ fọ́ba adẹ́dà tó dá ọ sí látìgbà èwe títí dàkókò yìí o. Ọba tí ò jẹ́ kó o sọnù nínú ayé tó fi dàgbà tó o tójú bọ́. Ọkọ Abọ́sẹ̀dé kì í ṣabara amóore jẹ. Ọlọ́jọ́ ìbí ẹnìkan yìí báwọn káṣí láìgbó òní báwọn kánjú rọ̀rùn alákejì. Ó di dandan kó o pẹ́ láyé bí pẹ́pẹ́ ti ń pẹ́ kó báwọn ṣohun gbogbo rere tẹ́gbẹ́ ń ṣe. Ọdún 2021 ló ṣe yìí fún 2022 kó bá ọ nínú àlàáfíà ara. Ò ní fojú sọkún ọmọ, ò ní fojú sọkún aya. Aya rẹ ò ní dopó ọ̀sán gangan. Iṣẹ́ rẹ yóò máa tẹ̀síwájú bó ti tún bẹ̀rẹ̀ ọdún tuntun lókè èèpẹ̀.